Wolii yìí fún ọmọ Mohbad ní mílíọ̀nù mẹ́wàá náírà. Ìránṣẹ́ Ọlọ́run kan, Wolii Jeremiah Omoto Fúnfẹ́yìn, tó jẹ́ olùdásílẹ̀ àti adarí ìjọ Christ Mercy Land Deliverance Ministry CMDM tó wà nílùú Warri nípínlẹ̀ Delta, ti nawọ́ ọrẹ owó ìrànwọ́ mílíọ̀nù mẹ́wàá náírà 10 million naira sí ọmọ oṣù márùn-ún Liam Alọ́ba, tí ọ̀dọ́mọdé olórin tàkasúfè ilẹ̀ wa ní Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba, tí ọ̀pọ̀ tún mọ̀ sí Mohbad, tó dágbére fáyé lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí fi sáyé lọ. Nínú fọ́nrán fídíò kan tó gborí ayélujára kan lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí ni àwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́rin kan tí olùṣọ́ àgùntàn náà rán wá sílùú Èkó wá fi ṣẹ́ẹ̀kì owó náà jíṣẹ́ fún ìyàwó Mohbad, Ọmọ́wùnmí, àti ìyá olóògbé náà. Ọ̀pọ̀ èèyàn ló ti nawọ́ ọrẹ sáwọn mọ̀lẹ́bí olóògbé náà, pàápàá ọmọ kékeré jòjòló tó fi sáyé lọ. Èyí ló jẹ́ kí gbogbo àwọn tó rí fọ́nrán fídíò náà tún lu pásítọ̀ náà lọ́gọ̀ọ́ ẹnu fún ìtọrẹ àánú tó ṣe yìí. Wọ́n ní irú ìwà tó wù yìí gan ló fi hàn gẹ́gẹ́ bí aṣíwájú rere tó nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ara rẹ̀ àti gbogbo olùgbé agbègbè rẹ̀. Ẹnìkan tún ní àwùjọ wa yìí nílò ọ̀pọ̀ èèyàn tí yóò máa ṣe bíi ti Wolii náà, àti pé onínúure bíi tiẹ̀ ṣọ̀wọ́n láwùjọ. Bí a ti rí àwọn tó yin pásítọ̀ yìí láwo, bẹ́ẹ̀ náà làwọn kan tàbùkù rẹ̀ tí wọ́n ní ojú ayé lásán ló ń ṣe, nítorí pé ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ rẹ̀ ló ṣì ń gbé nínú òṣì àti ìṣẹ́ tóun wá ń fowó ọrẹ tí wọ́n dá ṣètọrẹ àánú kiri. Láti ìgbà tí ọ̀dọ́mọdé olórin yìí ti jáde láyé ni awuyewuye ti gbòde kan lórí ikú àbádì tó kú náà, léyìí tó mú kí gbogbo ọmọ Nàìjíríà máa pè fún ìwádìí tó jinlẹ̀ àti ìdájọ́ òdodo lórí ikú olóògbé ọ̀hún. Ìpè yìí gan ló mú kí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ṣe àgbékalẹ̀ ikọ̀ ẹlẹ́ni 13 kan tí wọ́n sì ti ń ṣe àṣeyọrí wẹ́rẹ́ bọ̀ lórí ìwádìí ọ̀hún. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.